wallahi àfà tá bá mú nínú àti mú Mudeerul tá bá pàdé billahi lẹ́sẹ̀ ayé máa bàjẹ́ sí wa lọ́wọ́ ni kí ẹ fún Mudeerul lẹ́ni pé wọ́n bú sàábé ayé yìí máa bàjẹ́ ni èyí tá bá sì jọ pàdé ara wa níta tá bá ríra wa tá bá pàdé ara wa á jọ bá yí ara wa jẹ́ tọ́lọ́pọ̀ jọ kó wa kó mẹ́rin ayé máa lọ́rin kan wèrè kan tẹ́yìn náà sọ wórówóró ẹ jẹ́ pàdé ara wa báyé yín ọ̀bá ní bàjẹ́ ṣé ẹ ti fẹ́ ya wèrè ni sàábé ṣe bàbá la bàbá ẹnìkan wọ́n bá bú sàábé ńkọ́ ọlọ́wọ́ bú sàábé ẹ̀sìn pé gbàdá wọn bú wọ́n bá bú sàábé ṣe bàbá la bàbá rẹ̀ ní sàábé àbí yàrá ìyá rẹ̀ ló bú ní sàábé ẹ tó bá tó bú Mudeerul ayé rẹ̀ máa bàjẹ́ ni àjọ ṣépè fúnra wa àjọ bàtàrà wa jẹ́ ni ẹ tó wá wà kó fẹ́ jagun ẹ̀sìn ẹ̀yẹ ọlọ́pàá àfa àtẹ́bá ti máa ti ranjú tí ń búyàn lérí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ ìránì ká lọ jagun ẹ̀sìn bẹ́ẹ̀. adúgbò lọ́dọ̀ Ọlọ́run ayé anábíwá Muhammad mo rí àwọn kankan tí àwọn èèyàn ń tàgì mi láti Markaz tí àwọn Markaz ń tàgì mi gẹ́gẹ́ bíi pé mo jẹ́ ọmọ àgbàjì wọ́n máa ń tàgì mi lórí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi nígbà míì eléyìí tí wọ́n tàgì mi lórí ẹ̀ yìí kò dáa kí n má sọ àfá wa Làbíbù ní àgbàjì dámò kan náà jọ ni wá ibì kan náà sì láti jọ wá onídàá káwa ń ta ká máa yàgbẹ́ sínú ilé àwọn nǹkan tí mo gbọ́ tí mo rí lórí fídíò kò jẹ́ nǹkan tó dùn mọ́ mi àgbàjì ni mí ẹnìkan ò ní láyà kó bú Babalagege kínú mi dùn kí n má ṣe èrè pẹ̀lú ń tọ̀hún. Bàbá wa Mudeerul Markaz wọ́n ti ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ pé àwọn ò bú Mudeerul àwọn ò bú sàábé kankan gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí sàábé wọ́n bú sàábé wọn ò bú sàábé ṣé sàábé jẹ́ fámìlì anybody ni ṣé gbogbo alájọ ni sàábé ta ló mọ sàábé nínú wa ṣé gbogbo àwọn sàábé náà ni wọ́n perfect ni àwọn ètò dùn mí jù ní ti àfá Làbíbù pé àwọn kan táàgì àfá Làbíbù mọ́ Mudeerul pé gbogbo ọ̀rọ̀ tí àfá Làbíbù sọ Mudeerul ní bá wí tẹ̀gbọ́ntàbúrò dẹ̀ ni wá bá a bá ń jẹ́gbọ́n òun jábúrò wa kò wá ní dáa kí wọ́n á da orí àwa méjèèjì papọ̀ torí pé Markaz nínú àgbàjì àwọn ọmọ Markaz tá jẹ́ ọmọ àgbàjì náà pọ̀ díẹ̀ léyìí tó jásí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń tàgì mi pé àfá Làbíbù ń ṣépè fún Mudeerul ń ṣe gbá ń ṣàwo mo wá ní èmi ò tí gbà bí a bá gbọ́rọ̀ náà wọ́n ní yára gbọ́rọ̀ wá lọ́ra fèsì mo fi eléyìí challenge àfá Làbíbù wípé tó bá jásí pé ọ̀rọ̀ tẹ́ sọ kìí ṣe pé Mudeerul lẹ̀ ń bá wí ẹ reverse ọ̀rọ̀ yẹn àwọn yẹn ti ń lo ọ̀rọ̀ yẹn fún reference àwọn ọ̀tá wọ́n ń lò fún reference ẹ reverse ẹ pé Mudeerul kọ́ lẹ̀ ń ṣépè fún ẹ sì bá Mudeerul wí eléyìí máa jẹ́ nǹkan tó dáa láàrin wa torí àwọn tí wọ́n bí wa kò wá ní dáa kí wọ́n fi rí wa kí wọ́n fi sọra wa pọ̀ èyí ò lè máa bú àbá wa kí ni wọ́n dùn ọ́ àwọn ò sì lè máa wò ń tọ̀ wọ́n ti kó ń tọ̀ wọ́n jẹ́ àfẹsẹ̀ ń tọ̀ wọ́n àwọn kò ní dáa bí a bá gbọ́ ọ̀rọ̀ báyìí ń já àkúnfàsìkún bìnàbà ń fatabayyanu ó ní an tusibu qawman bi jahalati fatusbihu ala ma fa'altum nadimin àfá Làbíbù ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn ẹ rí fàṣẹ ẹ jẹ́ kán mọ̀ pé Mudeerul kọ́ lẹ̀ ń bá wí lórí ọ̀rọ̀ yẹn ó fi jẹ́ rí bàbá wa tí wọ́n ń jẹ́ ìmáàmù àgbàjì lénìí Markazi ni wọ́n àwa pọ̀ bẹ́ẹ̀ bàbá wa Abdullahi Bashar àgbàjì ni wọ́n èmi náà àgbàjì ni mí báwọn èèyàn ṣe wọ́n ń sọ̀rọ̀ àwọn èèyàn ti fẹ́ máa dìde kí wọ́n máa tahùn sí bàbá wa lágbàjì léyìí tí ọ̀dà kò mọ̀ rí bẹ́ẹ̀ ẹ ṣe ìsìláwò lórí ọ̀rọ̀ yẹn káwọn èèyàn mọ̀ pé ẹ ń sọ̀rọ̀ tí ní kìí ṣe Mudeerul lẹ́ ń bá wí ìyíhun ló jẹ́ kí n jáde lénìí láti ṣe àlàyé èmi ti sọ pé àfá Làbíbù ọba Mudeerul wí àmọ́ lẹ́nu yín ẹ sọ jáde káyé gbọ́ wọ́n sì mọ̀ pé bó ti rí nìyẹn then gbogbo ẹni tẹ́ ń bú Mudeerul tẹ́ ń pé wọ́n bú Mudeerul wọ́n bú sàábé tí wọ́n sọ pé àwọn ò bú sàábé tẹ́ ń pa irọ́ bò táàní nàzì lé Mudeerul
àwòrán yín o torí mo sàábé sí babala babẹ nìkan bẹ́ẹ̀ ni àwọn sàábé sì ṣe màsúmù kò mí nípa àwọn náà máa ṣàṣìṣe níbi pọ́lọ̀ ń kọ́lẹ̀ sínú Al-Qur'ani tí wọ́n nínú tírà ni wọ́n ń kàkẹ́ ẹ bá kúkú bú Ọlọ́run tó kọ́ sínú Al-Qur'ani ìpè la tarfa'u aswatakum fawqa sawti an-nabiyyi kajari ba'dikum ba'dan Ọlọ́run bá wọn sàábé wí bẹ́ẹ̀ ṣé tá a bá fẹ́ tu sáà ní tu ni àbá fò áyà wọn kí ló dé gan tẹ́ǹsì à ń wá ọ̀nà láti sáfẹ́ pé torí pé ń wá viewers abẹ́ ń wá pé káyé lè máa mọ̀ yín lẹ́ ń fi Mudiru ṣe cruise kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ibi tá à ń bá ọ̀rọ̀ bọ̀ yá faṣọ ya mára wa láwo á sì bá tara wa jẹ́ we don't care aago kíá ẹni tó wá wà kó ń fẹ́ jagun ẹ̀sìn ẹ̀yin ọlọ́pàá àfa àtẹ́bá ti máa ti ranjú tí ń búyàn lérí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ ìránì ká lọ jagun ẹ̀sìn mẹ́ gbogbo akúkú kú dànù ó dà pé orí yín ti fẹ́ yí o ó dà pé ayé yín ti fẹ́ bàjẹ́ o ẹ tó bá tún bú Mudiru ayé rẹ̀ máa bàjẹ́ ni àjọ ṣépè fúnra wa àjọ bàtara wa jẹ́ ni zini man wazanka bima wazanka wama wazanka bihi fasidihu man jaa ilayka faru ilayhi wa man jafaka fasudda anhu man zanna annaka dunahu fatiruki hawahu izawaidu ẹjọ́ tó rọlọ́run ẹ jẹ́ kí wọ́n pé sàábì ṣe bàbá ẹnìkan wọ́n bá bú sàábì ńkọ́ wọ́n láwọn bú sàábì ẹ̀ sì ń pín gbà náà wọ́n bú wọ́n bá bú sàábì ṣe bàbá rẹ̀ ní sàábì àbí ìyá alájà rẹ̀ ló bí ní sàábì ẹjọ́ tó rọlọ́run ẹ jẹ́ ń bú Mudiru lórí pé wọ́n bú sàábì ayé yìí máa bàjẹ́ ni èyí tá a bá sì jọ pàdé ara wa níta tá a bá ríra wa tá a bá pàdé ara wa á jọ bá yí ara wa jẹ́ tọ́lọ́pọ̀ ọjọ́ kó wa kó mẹ́ni ó tọrọ mo sọ fún yín ó dà kúrò yín ti fẹ́ yí gan ẹ̀ta yẹn mọ̀ lọ́rin kan wèrè kan tẹ́yìn náà ń sọ wóróworó ẹ jẹ́ pàdé ara wa báyé yín ọ̀bá ní bàjẹ́ ṣé a ti fẹ́ ya wèrè ni ṣé fẹ́ ya wèrè ni kí ló dé gan ṣé ká má mímọ́ ni ẹ bá wọn débẹ̀ yẹn débi tí Mudiru débi tí wọ́n déhùn náà ẹ tó sì búlì wọn náà bẹ́ẹ̀ ṣé fẹ́ pa wọ́n ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ jọ nítorí Ọlọ́run o àní báyà mú kéke o àní báyà mú kéke o gbogbo òlú ń gbọ́ báyìí o wàláhì àfáà tá a bá mú nínú àwọn tí ń bú Mudiru tá a bá pàdé bíláì lẹ́sẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ sí wa lọ́wọ́ ni ó tọrọ mo sọ fún ẹ̀yẹ o wassalamu alaikum.